pẹ̀lú bí àwọn Fúlàní apààyàn tí àwọn ìjọba Nàìjíríà tó ń pè ní báńdíìtì tó ṣe ń fojoojúmọ́ ṣọṣẹ́ tó ń pa àwọn àgbẹ̀ sínú oko tí wọ́n tún ń pa àwọn tí ò ń ṣe àgbẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Níṣe ni gómìnà ìpínlẹ̀ Ondo, gómìnà Lucky Orímisan Adédàtiwa ni ló mà ti gbé ọ̀rọ̀ ní ibi tí ó ní agbára tí ó sì fọwọ́ yẹpẹrẹ tí ò fi mú ètò ààbò ìpínlẹ̀ Ondo báyìí o. Kódà gómìnà ti lọ sí iléeṣẹ́ ọmọ ogun kan, àwọn iléeṣẹ́ jagunjagun aládàáni, ó ti wá ìrànlọ́wọ́ lọ síbẹ̀ o. Ó sì ní ká kó àwọn ọmọ ogun tó ní agbára fún òun láti lè ti fi kojú gbogbo àwọn Fúlàní apààyàn tó wà nínú igbó. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá, pàápàá àwọn ìpínlẹ̀ bíi Èkìtì, Oǹdó, Ògùn àti Ọ̀yọ́, ó ní àwọn Fúlàní apààyàn náà ti ń ṣe ṣọṣẹ́ jù tí wọ́n ń pa àwọn àgbẹ̀ sínú oko. Kódà àwọn tí ò ń ṣàgbẹ̀ bí wọ́n bá pa wọ́n, wọ́n á jí wọn gbé láti fi pa owó. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ìpínlẹ̀ Oǹdó níṣe ni gbogbo ẹ̀ wá gbókùn sí o. Ìyẹn ìjínigbé àti ìpànìyàn látọ̀dọ̀ àwọn Fúlàní. Ní báyìí, gómìnà Lucky Ayédàtiwa tó fẹ́ díje du ipò gómìnà ní oṣù kọkànlá tó ń bọ̀ yìí, ó ti gbé ìgbésẹ̀ kan tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá ò gbérí o. Níṣe ló máa gba iléeṣẹ́ jagunjagun kan tó jẹ́ taládàáni lọ. Iléeṣẹ́ yìí ni wọ́n ń pè ní Global Halabod Resources Limited. Ẹni tí ó dá iléeṣẹ́ náà sílẹ̀ ni Ọ̀gbẹ́ni Ẹniọlá Ògúnbọ̀dẹ̀dé. Níṣe ni gómìnà ló lọ bá wọn pọ́n nílò àwọn ọmọ ogun tí kò gbèrègbè láti kojú àwọn Fúlàní apààyàn tó sì ní àwọn ọmọ ogun náà wọn yóò darapọ̀ mọ́ àwọn Àmọ̀tẹ́kùn láti jọ ṣiṣẹ́ papọ̀. Nígbà tí wọ́n ń ṣe àfihàn àwọn ológun náà ní àwọn ọmọ ogun aládàáni, Ọ̀gbẹ́ni Ẹniọlá Ògúnbọ̀dẹ̀dé tó ní iléeṣẹ́ náà, ẹni tí ọ̀kan lára àwọn ọmọ abẹ́ Ọ̀gbẹ́ni Débọ̀ Àríyọ̀ tó ṣojú fún lásìkò tí wọ́n ń ṣàlàyé kiri fún àwọn ọmọ ìpínlẹ̀ Oǹdó. Ìyẹn lásìkò tí wọ́n ṣàbẹ̀wò sí ìlú ìjọba ìbílẹ̀ Ìdànrè ni wọ́n jẹ́ kó di mọ̀ pé àwọn wá sọ fáwọn èèyàn pé àwọn jagunjagun àwọn yóò tó darapọ̀ mọ́ àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn táwọn èèyàn bá sì ti ń rán àwọn jagunjagun náà pẹ̀lú aṣọ tán wọ̀ ká má ṣe bẹ̀rù o, nítorí pé gómìnà ló gbà àwọn sì fẹ́ wá dáàbò bo ìpínlẹ̀ Oǹdó lápapọ̀ ni. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tòótọ́ tí wọ́n rí ìgbésẹ̀ tí gómìnà Lucky Ayédàtiwa gbé ni wọ́n ń kan sára sí i, tí wọ́n sì ń sọ pé kí àwọn gómìnà kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá náà káwọn náà jigiri kán dìde sí ètò ààbò ní ara wọn. Ìyẹn pé bí apá àwọn sójà àbí ọlọ́pàá tí ò bá káń tó wà ńlẹ̀ tó tún gba àwọn jagunjagun aládàáni wọ́n gbà á sí i.